Africa Content TV. Abiodun Mohammed Fádèyí káàbọ̀ láti ibẹ̀ àṣẹ dáadáa lédè Fádèyí òrèrè náà wò lọ. Ìgbàlódé Ọlásùnkà fẹ́ Samson Babalọ́lá Deputy Leader Ọ̀yọ́ State House of Assembly. Babalọ́lá wo kíákíá àkókò alẹ́ ọmọdé Buhari àwòrán ayọ̀ to represent Olúyọ̀lé local government. Wèrè ẹ̀ bá a dà wọlé wọlé bá wọlé wọlé bá. Wákàtí dé wọlé máa wọlé bọ̀ àbọ̀ ọlọ́sọ̀mìlẹ̀ lẹ́kọ̀ọ́ débọ́lá ilé ẹ̀kọ́ kíákíá. Wákàtí ilé àkókò jẹ́ ọ̀gá dábì bàbá oníṣàbùrì.